Bẹ́ẹ̀ni o má jẹ́ kó dòlú ẹ̀wọ̀n dáná mọ́. Wọ́n ní wọ́n ti máa gbọ́ lápá bẹ̀ yẹn. Ọlọ́run dára sí gbogbo wa ẹ̀ tí mo gbọ́. Àbálejò wa ṣe wọlé lónìí. Abala ọ̀tọ̀ ni. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Ẹ káàsán, ẹ jẹ́ ká kí yín ní èdè tiwantiwa. Ẹ jẹ́ ká kí yín lédè Gẹ̀ẹ́sì wípé you are welcome, sir. A pè yín, ẹ dá wa lóhùn, aṣọ yìí, aṣọ ẹ̀yẹ yín kò ní fàyà lọ́la Elédùmarè. Inú wa dùn láti rí yín lórí ìkànnì lónìí. Ara tẹ́ gbé wọlé gan ara ọ̀tọ̀ ni. Ó fi hàn dájú pé lónìí àwọn aráalé mo gbádùn wa lọ́nà láàárọ̀ ọ̀tọ̀ ní ọ̀nà tó yẹ pé ẹ̀yà aráalé ẹ mọ̀ drop comment yín. Mo ti láwọn tèmi tó ti wọlé sórí ìkànnì yìí. Wọ́n ní is plenty ó yẹ yín àwọn aráalé wọ́n ti ní is plenty lóòótọ́ ni ó plenty wọ́n á ti máa gbọ́. Àlejò wa ẹ káàbọ̀ sórí ìkànnì yìí o. Ẹ káàsán. Ṣé ọkọ̀ ò jèpo? Kò jẹ́ epo rárá, kò jẹ́ epo. Ẹ máa bá wa sọ̀rọ̀ sókè dáadáa kí àwọn ará ilé lè gbọ́ wa dáadáa. Ṣé ọkọ̀ ò jèpo? Ọkọ̀ ò jẹ́ epo. Ó dàgbà mo gbọ́ pé plane ló gbé yín kì í ṣe train plane. Méjèèjì ló gbé. Méjèèjì ló gbé yín. Méjèèjì ló gbé. Ó balẹ̀ gbìm sí abẹ́ òkúta láti UK láti gbàlejò wa wá o. Ẹ̀yin ará ilé àlejò wa náà ti dé sórí ìkànnì lónìí. Ẹ jẹ́ ká mọ like, ẹ mọ share, kẹ́sì mọ comment. Ó ti ń yé yín bá ṣe mọ́ ṣe lábala yẹn. Mo ti rí màámi Bolúwatifẹ́ wọ́n ní ó pọ̀ náà ni wọ́n ní is plenty. Àlejò wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ káàsán. Kí ni orúkọ yín? Orúkọ mi ni arákùnrin Tolulope John. Arákùnrin Tolulope John. Ẹ lu arákùnrin yẹn ní túmọ̀ sí pé wọn tí kò tí nǹkan tó jọ bẹ́ẹ̀. Mi ò sọ fẹ́ yàrá lé pé ó ti ń yé yín o. Ọmọ bíbí ìlú bo ni? Ọmọ bíbí ìlú Ọ̀ṣun. Ọ̀ṣun state ló ti bí mi. Ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti bí yín. Bẹ́ẹ̀ni. Ṣé bẹ́ẹ̀ ni ẹ gbé dàgbà? Ara Abẹ́òkúta ni mo gbé dàgbà. Abẹ́òkúta ni ẹ gbé dàgbà. Ṣé lè kí oríkì Ọ̀ṣun díẹ̀ fún wa kẹjú wa níbẹ̀? Àrẹ̀dẹ, Mọ̀pọ̀ Àrògùn, Ilẹ̀ Tìmì, Ìdó-Ìjà, Ṣùkúṣùkú ẹja, ọmọ ní pẹ̀dùpẹ̀dù lógun, ibẹ̀ ni mo mọ̀ dé o. Ẹ̀yin ará ilé tẹ́lẹ̀pẹ̀ yìí náà wá láti ìlú Ọ̀ṣun. Tó bá jẹ́ pé ìlú Ọ̀ṣun náà lẹ́yìn náà ti wá, ẹ ti rí àti láwọn ọmọ Ọ̀ṣun wọn ní forehand wa lónìí. Ó yẹ yín, ẹ ti mọ̀ pé àwọn ọmọ Ọ̀ṣun ibi ńláńlá náà láti mọ́ rí wọn. Ibi ńláńlá náà láti mọ́ rí wọn. Níbo gan-an ni ẹ ti bẹ̀rẹ̀ iléèwé yín? So, Abẹ́òkúta Grammar School tó wà ní Ìdíàbà, opposite FMC, òní mo ti ka ilé ẹ̀kọ́ ti grammar. Ìyẹn nílùú Abẹ́òkúta. Ibẹ̀ ni ẹ ti ka grammar. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ n béèrè bí eléyìí wípé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ibo lẹ ti bẹ̀rẹ̀ sí sọ pé ẹ̀yin náà fẹ́ máa fọn fèrè? Kí lohun tí ó fà á tó jẹ́ pé ẹ fi mọ̀ pé nǹkan tí mo rí lélẹ̀ bí torí pé ọ̀rẹ́ yín ń fọ́n ẹ kàn rò pé torí pé owó wà ń bẹ̀ àbí torí pé nǹkan wà ń bẹ̀ lẹ fi rò pé kémi náà máa fọn fèrè? Kí ni ó fa? So àti kékeré lọ ti bí mi, inú orin ló bí mi sí. Inú orin ló bí mi sí. So bàbá mi tó bí mi lọ́mọ, so ó jẹ́ choir master. So gbogbo àyẹn tá bá ń lọ rehearsal, tá bá ń lọ practice ti church choir ti CAC, so wọ́n máa ń kọ́ wa bí a ṣe máa ń kọrin. Ìgbà yẹn mò ń kọ auto. Voice mi auto mọ́, so mò ń kọ auto. So ibẹ̀ ni inspiration orin àti software, jẹ́ kí n lo software orin ti install sínú ayé mi tí mo ti fẹ́ràn àti máa ṣe anything tó bá ti jọ mọ́ orin. So lẹ́yìn ìgbà yẹn ni mo wá bẹ̀rẹ̀ sí ní lu ìlú drum set tó máa ń lò ní church. A jẹ́ pé ẹ lè lu ìlú drum set tó máa ń fi igi lù ní church. So ìgbà tó yá mo switch, mo bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn àwọn ohun
music ohun bí fèrè báyìí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú trumpet ìtorí sọ̀rọ̀ yẹn tó ní ọwọ́ mẹ́ta so mo bẹ̀rẹ̀ yẹn ní around 2020 so bẹ́ẹ̀ ṣá títí mo wá fi rí ìkànnà ọ̀rẹ́ mi tó ń play fèrè yìí orúkọ ẹ̀ ń jẹ́ Delight so òun ló inspire mi láti bẹ̀rẹ̀ sí ní play fèrè sax. A jẹ́ pé látìgbà tí wọ́n tí ọ̀rẹ́ yín ti ń inspire yín lẹ ti bẹ̀rẹ̀ sí rò pé fèmí náà lọ kọ́ kíní yìí. Ṣé ká sọ pé bóyá bàbá yín àbí ẹlẹ́nìkan tó ń ṣe bàbá yín ẹ sọ pé lẹ́ẹ̀kan pé bóyá bàbá yín ló kọ́ ní ọ̀gá akọrin ni wọ́n. Ṣé wọ́n mọ̀ nípa kó máa fọn fèrè náà ni? Rárá wọn ò mọ̀ nípa ẹ̀ ọkọ̀ mọ̀ nípa kó máa kọrin bá ṣe máa ń kọrin. Wọ́n ṣe máa ń kọrin. Pé kìí ṣe pé torí pé owó wà ń bẹ̀ làwọn fi sọ pé àwọn fẹ́ kọ́ṣẹ́ làwọn fẹ́ fi máa fọn fèrè ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó jẹ́ pé inú yín dùn sí. Wọ́n ní nǹkan tó jẹ́ pé inú wọn dùn sí láti mọ ọkọ ni ìdí nìyí táwọn náà fi yan iṣẹ́ yìí láàyò. Àlejò wa ní ayé àtijọ́ ẹ mọ̀ pé nígbà tí ayé ọ̀làjú dé láṣẹ mọ nǹkan tó ń pè ní síbíà saxophone pé àwọn ní ayé àtijọ́ jẹ́ ẹ mọ àwọn fèrè tá a mọ̀ ń lò ńgbà yẹn. Mo ń pa àwọn fèrè kàkàkí tó máa fi ń kí ọba kò dẹ̀ mọ̀ pé wọ́n máa ń lo ìwo ẹran wọ́n máa fi ń play fèrè náà wọ́n máa fi ń. Tábáníkà sọ báyìí ọmọ ọdún mélòó lẹ wà nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ fífọn fèrè? Ká sọ wípé nǹkan bíi 16 years old. 16 ọmọ ọdún mẹ́rìndínlógún nìyí nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ń fọn fèrè. Bẹ́ẹ̀ni. Kí ló sún yín dé pé ẹ mọ̀ ẹ sọ lẹ́ẹ̀kan pé bóyá ẹ jẹ́ kí n sọ fún yín pé ṣé ẹ kàn ṣàdédé rò lọ́jọ́ kan pé ṣé kí lọ kọ́ ni o àdéjọ 16 o pé kí ni nǹkan tó ṣì pọ́ǹtì yín like kí ló ṣì mú yín pé ẹ fẹ́ kọ́ iṣẹ́ yìí. So lẹ́yìn ìgbà tí mo sọ wípé ọ̀rẹ́ mi yẹn ó inspire mi láti máa kọ́ torí ìgbà yẹn èmi ń play trumpet òun play sax so nǹkan tó fa ìyípadà tí mo fi wá máa bẹ̀rẹ̀ sí ní play sax eléyìí ni wípé mo rí ọmọ kékeré kan ní amóhùnmáwòrán lórí TV lórí Channels television orúkọ ẹ̀ ní Demilade Adépégbà ọmọ kékeré ó kéré gan nígbà yẹn ó sì kéré gan ó ti di big boy yẹn so òun ni mo kọ́kọ́ rí wọ́n ò pé èyí tí ó fà á tí ọmọ yìí lè fi máa play adúrú nǹkan báyìí tó ju ọgbọ́n orí ẹ̀ lọ àti iye ọjọ́ orí ẹ̀ nígbà yẹn lọ so máa wò pé ìmọ̀ kan gbọ́dọ̀ wà lẹ́yìn so ìmọ̀ yẹn lèmi wá pé ibo ló ti rí ìmọ̀ yìí ibo ló ti wá ìmọ̀ yìí so mo wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn research mi mo wá rí i pé Lagos State ni ó ti kọ́ fèrè ni wọ́n ti máa ń groom irú àwọn ọmọ bẹ́ẹ̀ láti ọmọ ọdún kékeré tó máa groom tó máa fi di odindi lórí fèrè tó máa fi di artist tó máa fi solid tó máa fi di ṣángílítì lórí fèrè so mo wá pàdé pé kò tún ṣe ọmọ yẹn nìkan ni ó ń play fèrè tó jẹ́ age range yẹn. Ó tún láwọn kan ó tún ní àwọn kan tó tún sí less àtàwọn kan tó tún sí dàgbà tó tún jù lọ tó dẹ̀ jẹ́ wípé oníkálukú dá dúró tó dẹ̀ mọ nǹkan tó ń ṣe tí wọ́n ń kọ́ àwọn èèyàn dáadáa so òun ni wọ́n á fi bá ẹni tó ní ilé ẹ̀kọ́ yẹn sọ̀rọ̀ wípé orí Instagram náà ni mo ti pàdé wọn through my research wípé I'm passionate èmi náà ní ìtara láti mọ nǹkan tí àwọn ọmọdé yìí mọ̀ pé gbogbo ọ̀nà tó bá lè ṣe kó fi ràn mí lọ́wọ́ so nígbà yẹn so wọ́n agree his name is Jerry Omole gbogbo wa máa mọ̀ dáadáa he's a very very good saxophonist so and he owns the saxophone also so ìgbà yẹn ni a wá fi jọ sọ̀rọ̀ tó wá fi sọ pé okay kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́ bí mo ṣe fẹ́ lọ sí Èkó bí mo ṣe fẹ́ dé Èkó kò yé mi mo bá ìyá mi sọ̀rọ̀ pé màmá o
àfi kí n dé Èkó báyìí mo bá ẹni báyìí sọ̀rọ̀ báyìí lórí ọ̀rọ̀ báyìí. ní ọmọdún bẹ́ẹ̀ ni 16 years. yes ni mo bá wọn sọ̀rọ̀ wípé báyìí fẹ́ ṣẹlẹ̀ àti báyìí ṣẹlẹ̀ pé báwo la ṣe fẹ́ gbà á tí ó dẹ̀ ṣe pé owó kan wà lọ́wọ́ mi àbí bẹ́ẹ̀ bọ̀ tọ́lọ́run bá ti sọ pé báyìí ìrìn àjò ẹ ṣe fẹ́ rí bẹ́ẹ̀ ló ṣe máa rí. So wọ́n wá bá mi pé grandma wa a máa ń pè wọ́n ní grandma mọ́mí Èkó àti dádì Èkó. So wọ́n wá bá mi pè wọ́n bẹ́ẹ̀ ni a ṣe bẹ̀rẹ̀ sí ní rin ètò bá ṣe fẹ́ ṣe because àkókò fún ẹ̀kọ́ yẹn was like a month and a half. Wọ́n máa ń pè ní ISTAMP, intensive saxophone training and workshop with Mary Omoloju. So bẹ́ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ bí mo ṣe bára mi ní Èkó nìyẹn tó wá di wípé wọ́n fi ojú mi mọ̀nà tí mo wá bẹ̀rẹ̀ sí ní lọ tí mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ Ọlọ́run dẹ̀ ń ṣọ́ mi. alẹ́ ẹ̀rí ọdún kan tí mo tẹ̀ mú nínú nǹkan tí àlejò wa sọ lónìí ni wípé wọ́n ní age is not limit àbá ló ṣe máa ń pè age is not a limit. it's not a limit. It's not a limit. Ìyẹn ò sọ wípé bóyá o pé ọmọ ọdún 14 àbí ọmọ ọdún 3 nǹkan tí o fẹ́ ṣe ò lè ṣe é ìyẹn ò sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní ò bá jọ ọmọ ọdún 14 tí nǹkan kan bá wà lọ́kùn ẹ àti ṣe mo ti rán ọmọ mi tó yẹ pé àti kékeré láti mọ̀ pé ẹ ti máa study ọmọ yìí pé ó dà pé dókítà lọmọ yìí mọ̀ ṣe ìdíwé tó ṣe máa ṣe ẹ mọ́mọ́ sí fúnra sí. Òbí mi á tún jẹ́ kí á tún encourage ẹ̀ bẹ́ẹ̀ lọ òbí mi á tún paná ògo ọmọ yìí pé tàwọn ní kò ṣe dókítà máa ìwò kan tí ṣé ìbéèrè ló yẹ kó mọ fún ọ ṣé kìíní kan. ẹ̀yin ará lé wọ́n ní age has no limit so ẹ mọ̀ jẹ́ kí a máa rò pé ọjọ́ orí wa ó lè dẹ́kun àti sọ pé iṣẹ́ tí a lè ṣe nípa iṣẹ́ kan wá ṣùgbọ́n àlejò wa o ìkọ́kọ́ ń wá sí mi lọ́kàn tó jẹ́ pé àwọn èèyàn gbàgbọ́ bí a kì í sọ pé irọ́ táwọn ènìyàn gbàgbọ́ nípa iṣẹ́ gangan tẹ́ ẹ̀ ṣe yìí gangan ká sọ pé fèrè tẹ́ ẹ̀ fọ̀n yìí àwọn èèyàn nígbàgbọ́ wípé kíká sọ wípé bóyá àwọn èèyàn nígbàgbọ́ pé èèyàn tó bá ti ń fọn kinní yìí o tó bá ti ń fọn jù bóyá òfun rẹ̀ mọ́ já o bóyá ní ojú wọn mọ́ lé gbogbo ẹ̀ mọ́ ṣe. Ẹ dẹ̀ sọ pé ní ọmọ ọdún 16 lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ṣé ká sọ pé ẹ̀yin ò kọ́kọ́ gbá research pé bóyá bẹ́ẹ̀ ló ṣe mọ́ orí ni àbí ká sọ pé irọ́ ni? Èmi tí mo mọ̀ pé nǹkan tó ń dùn tó báyìí létí kò lè pààyàn lára. Kò lè pààyàn lára. So mo tún wá ṣèwádìí náà mo rí wípé gbogbo àwọn irọ́ yẹn tó máa sọ pé ẹni tó ń play ẹni tó ń fọn fèrè tó ń fọn trumpet tó ń fọn wọn irú nǹkan báyìí wọ́n máa ń wú wọ́n máa ń tóbi tó bá yá tọ́nà bá fẹ́ dá wọn padà sílé wọ́n máa bẹ́ àbí pé ọrùn wọn ó máa wú ojú wọn máa wá lé àbí ojú wọn pọ́n irọ́ ni bí Ọlọ́run ṣe dá wa gẹ́gẹ́ bí ènìyàn ó yàtọ̀ sí ara wọn. So ẹlòmíì ẹ lè rí ojú ẹ̀ pọ́n naturally bọ́lọ́run ṣe dá nìyẹn ó wá ń play fèrè ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ ó máa tún fà pé agídí tó fi ń play kò study kò rí lè jókòó pé ok báwọn lọ ṣe ń ṣe kinní lọ́nà tó yẹ. So a máa lagídí kò ní kọ́ proper embouchure techniques and all that so ó máa result into red eyes and all that but. Ṣé ká sọ pé bóyá àìkí ń fọ́n jù ni torí ojú yín ò jọjú èèyàn tó le báyìí. Mo ń fọ́n gidi gan bọ̀ tíyàn bá ti kọ́ṣẹ́ dáadáa tó mọṣẹ́ tó mọ àwọn ọ̀nà bó ṣe máa rí nìyẹn. Tẹ́ bá rán àwọn ẹlẹgbẹ́ mi náà bójú wá ṣe rí nìyẹn tí n bá gbé nǹkan kan dání ẹ̀yìn mọ̀ pé mò ń play fèrè àbí tí n bá sọ fún mi. Ẹ ṣé àlejò wa ẹ yára lé wọ́n ní irọ́ ni o wípé àwọn ní kò rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká sọ pé irọ́ ni torí ẹ ti sọ pé bí body touch olúkálukú ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àti wípé ká sọ wípé bí nature wa bóyá nǹkan tí mo lè gbà sára tí ẹni báyìí bá gbà ó lè má rí bẹ́ẹ̀. Ẹ ṣé gan àlejò wa mo tútù kọ́ gbọ́mọgbọ́ lónìí ẹ̀yin ará ilé tẹ̀yin náà bá fẹ́ kọ́ iṣẹ́ yìí ìyẹn ò sọ wípé torí pé àwọn kan sọ wípé tó má ti kọ́ o wọ́n mọ ikùn wọn máa ń wo ọkùn wọn máa ń ṣe kíní kan bóyá ojú wọn máa ń le kókó ẹ ti rí pojú àlejò wọn ò le o ẹ ti rí evidence ó ti yẹ yín. Ó máa nígbà kan náà tó jẹ́ pé a fẹ́ sun yín ẹ fẹ́ máa wò pé má jẹ́ ṣiṣẹ́ ìmọ̀ wípé mo mọ̀ pé aṣá ní ọjọ́ kan tí ẹ máa ní challenges kan tó máa fẹ́ a fẹ́ sun yín kẹ́ fẹ́ give up
báwo lẹ ṣe àti wípé ṣe lè sọ fún wa. So àwọn ọjọ́ bẹ́ẹ̀ yẹn ara ìrìn àjò ni. Ara ìrìn àjò ni. So ìgbà míì most times tí irú àwọn èrò bẹ́ẹ̀ yẹn àbí irú àwọn feelings bẹ́ẹ̀ yẹn máa ń wá ní tíyàn bá ń ṣe, tíyàn rehearse, tíyàn post the content, tíyàn try every possible best, to be out there and, to form a brand. Yeah. So tí kò wá sí nǹkan kan bóyá tí owó ò wọlé àbí tí ò dówó, ẹ mọ̀ pé àsìkò láyé, àsìkò máa ń wà ní ìrìn àjò yìí tó yẹ pé owó ò ní wọlé rárá, o gbọ́dọ̀ lọ jókòó kó máa kọ́ ẹ̀kọ́ bó ṣe fẹ́ brand, bó ṣe fẹ́ rehearse, mastery and all that, audience control and all that. So àsìkò kan nìyẹn, àsìkò yẹn máa ń wà boring. Ó máa ń wà boring, nǹkan kò dùn rárá. But tí èèyàn bá ti pass that phase, àṣeyọrí ó certain dáadáa pẹ̀lú Ọlọ́run. Again, so àwọn nǹkan tí mo máa fi ń pàrònú rẹ́ tí n bá rí pé irú àsìkò bẹ́ẹ̀ ti wáyé, mo máa ń tún lo ọ̀rọ̀ Ọlọ́run. Mo máa fi tunú mi rí pé okay, nǹkan tí Ọlọ́run ti sọ báyìí fún mi ló máa ṣẹ. Kò mean pé nǹkan tí mo ń là kọjá part time or at that moment. So nǹkan ló máa determine ọjọ́ ọ̀la mi. Nǹkan tó náà bá ti sọ fún mi, màá tún ronú, màá tún wò, màá tún rẹ́rìn, màá tún gé fèrè, màá tún bẹ̀rẹ̀ sí ní practice. Bíbélì tilẹ̀ sọ pé wọ́n ní nínú ayé, ó ní a ó ní ìpọ́njú, ó ní ṣùgbọ́n ká tújú ká ó náà ti ṣẹ́gun ayé. Ó túmọ̀ sí pé gbogbo ta bá ń là kọjá, kò sí pé bóyá one road is very easy. Kò sí easy road pé bóyá ká sọ pé bóyá à ń ṣe gbogbo ẹ̀ ń dùn. Bẹ́ẹ̀ni, àwọn tó wà lókè gan, wọ́n sì ní là kọjá, wọ́n sì ń là tó sì pé lọ́wọ́ pé Ọlọ́run kó mi yọ. Bẹ́ẹ̀ni, tí ò bá sí là kọjá, kò sí ìtẹ̀síwájú. Ẹ ṣé àlejò wa. Mo rí kọ̀ọ̀kan tún dì mú nìkan tí àlejò wa sọ. Ẹ̀yin ará ilé, mo lérò pé ẹ̀yin náà ti ń rí ọgbọ́n kan náà kọ́ lọ́dọ̀ àlejò wa lónìí. Àlejò wa sọ kinní kan tí ó jẹ́ pé ó ní agbára. Wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ní tí àwọn bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ní gbogbo ẹ̀ mọ́ wá jẹ́ kí ọkàn wọn balẹ̀. Bíbélì sọ wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run ó yè ó sì ní agbára. Ìgbà mìíràn wà pé a fẹ́ mọ rò pé ó fẹ́ sún wa àbí ó fẹ́ rẹ̀ wá, ṣùgbọ́n tá a bá wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tá a bá tẹ̀ ka ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ Ọlọ́run, ọkàn wa tún balẹ̀. A tún fúyẹ́. That means pé ọ̀rọ̀ náà ni medicine tó motivate yín. Ẹ̀yin ará ilé, ẹ̀yin náà ti gbọ́ o, ipòkípò tí ẹ bá wà tàbí ohunkóhun tí a bá ń là kọjá, ẹ jẹ́ ká rí i pé ọ̀rọ̀ Ọlọ́run yìí, Bíbélì tá à ń gbé lójoojúmọ́ yìí, kì í ṣe fún fashion ló, láti fi jẹ́ kí kó lè encourage wa, kó lè tún máa tọ́ wa sọ́nà, láti mọ tọ́ wa sọ́nà wípé ká má bọkàn jẹ́, àlejò wa. Mo fẹ́ kí ẹ bá mi gbé àwọn ará ilé débẹ̀, kẹ́ bá wọn gbé wọn débẹ̀ kó lè mọ̀ pé no be kéré mi o, no be for fashion, ipe ẹgbẹ́ wa gan ni, ipe iṣẹ́ yìí ó dá yín lójú, ẹ bá mi gbé àwọn tèmi débẹ̀.
iṣẹ́ takuntakun. Ẹ ti ń gbé mi débẹ̀ o. Ẹ ti àwọn aráalé gan wọ́n ti ń kọ́mẹ́ǹtì. Wọ́n ní give me chance o make I praise my God. Nítorí àyè bíbá igan ìgbà mi bá ní kí n dìde kí n máa. Ẹ kú iṣẹ́ takuntakun. Iṣẹ́ yín ò ní díṣẹ́ lágbára Ọlọ́run. Ẹ ṣé gan ni o. Ẹ ṣé kẹ́ bá mi gbé àwọn tèmi dé. Ẹ̀yin aráalé, ẹ̀yin náà ẹ mọ drop comment yìí. Ẹ ti ń jàǹfààní àlejò wa báyìí. Ẹ mọ drop comment yìí, kẹ́ sì mọ like, ẹ mọ share. Ṣé ẹ̀yin lérò pé bóyá social media àbí ẹ̀wọ̀n ẹ̀rọ ayélujára ṣé ó ń ran iṣẹ́ orin lọ́wọ́ ni àbí ká sọ pé ó tún pakún ìṣòro iṣẹ́ orin? Ẹ̀rọ ayélujára ó ń tún iṣẹ́ orin ó ń tún ṣe, ó dẹ̀ jẹ́ kó tẹ̀síwájú. Nísìn ìgbà kan ní pé kó tó lè distribute orin yẹn, kó tó lè ṣe àbí kó máa lọ radio station, kó máa lọ broadcasting TV bẹ́ẹ̀ yẹn. Bouncing with the comfort of your phone, o lè ṣe content. Tó bá ra ní mini studio kan, o lè post bẹ́ẹ̀ yẹn. Tó bá dẹ̀ wà consistent díẹ̀, ó ti lọ bẹ́ẹ̀ yẹn. Ó túmọ̀ sí wípé ẹ̀rọ ayélujára kò sí ìjàmbá kankan tó ṣe fún. Kò túmọ̀ sí bẹ́ẹ̀. Ó túmọ̀ sí wípé àǹfààní tó ṣe ó ju ìtí ò ṣe lọ. Búburú tó ṣe nìkan ni wípé àwọn èèyàn ń jí orin olórin sìn, especially lórí TikTok. Wọ́n máa ń jí orin olórin, wọ́n máa náà wọ́n lọ́wọ́ ní, wọ́n á lọ ṣe ní ti wọn, wọ́n á post ẹ̀, wọ́n á máa fi gbowó. But tíyàn bá lè protect intellectual property and rights so I avoid gbogbo àwọn kinní yẹn náà. Tábà ní ká sọ, ṣé ká sọ pé a fẹ́ ṣe ká sọ pé mo fẹ́ kọ́ iṣẹ́ ìbáyìí, kí ni nǹkan tó yẹ kí n kọ́kọ́ mọ̀ pé tí mo fi máa mọ̀ lọ́kàn, tí mo kọ́kọ́ máa gbé sọ́kàn? Ṣé kí n sọ pé kí n kọ́kọ́ gbé pé tí máa kọ́ṣẹ́ yìí, nǹkan tí mo fẹ́ mọ̀ gbà ní next, kí máa gba millions, kí máa gba kí ni kó kọ́kọ́ jẹ́ òròǹgbà mi? Àwọn Yorùbá máa ń sọ pé kí wúrà tó dán, ó máa laná kọjá. Iná yẹn gangan òun ló máa ṣèpù ẹni tá a fẹ́ dì gangan. Kò ṣe pé o fẹ́ bẹ̀rẹ̀ sí ní play fèrè àbí o fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ohunkóhun láyé generally wípé o kò fẹ́ bẹ̀rẹ̀ and nǹkan tí o fẹ́ máa ṣe ní next ni pé o fẹ́ máa gba 2 million like that bẹ́ẹ̀ as fast ní kọ́mọkọ́mọ ní kíákíá. So ìrìn àjò ní ayé, ìrìn àjò ní gbogbo nǹkan tá a bá ń ṣe nílé ayé náà díẹ̀ tá a bá ti dúró, tá a bá ti ń lọ, a máa débi tá a fẹ́ dé. Ẹ ṣé àlejò wa, òun náà lọ sọ yẹn ní aráalé, wọ́n ní ìpele nípele náà ní ìrìn àjò. Ká sọ pé a fẹ́ dèèyàn ńlá, pé kì í ṣe ìrìn àjò tó yẹ kó rọrùn. Ó máa ní ọjọ́ kan tó mo fẹ́ sùn, ọmọ ọjọ́ kan tó mo fẹ́ rẹ̀ wá. Ṣùgbọ́n ẹ mọ́jọ́ sùn wa, ẹ mọ́jọ́ rẹ̀ wá. Nǹkan tá a bá ti ní lọ́kàn wípé a fẹ́ dà nílé ayé, ẹ jẹ́ ká nígbàgbọ́ pé mo fẹ́ dà nǹkan báyìí ni. Ẹ má jẹ́ ká rò wípé nítorí pé kí làwọn èèyàn bá máa sàbí ó ti rẹ̀ yín, àbí kẹ́ mọ́ rò pé ó dà pé ìyá abẹ gan fẹ́ pọ̀ ju ọ̀rọ̀ ọbẹ̀ lọ. Ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀, ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀. Mo fẹ́ béèrè lọ́wọ́ àlejò wa kí tó fún àwọn ará ilé láǹfààní láti mọ béèrè lọ́wọ́ àlejò wa lónìí. Wọ́n ti mọ béèrè lọ́wọ́ àlejò wa lónìí. Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín wípé ẹ jẹ́ n kà ní èdè Gẹ̀ẹ́sì, mo tún mọ wọ́n sọ ní èdè Yorùbá. Do you believe that talent alone in Nigeria is enough to succeed in Nigerian music industry, or is connection more important than skill? Nǹkan tá à ń gbìyànjú àti sọ ni wípé ṣé ẹ lérò pé ẹ̀bùn nìkan ó tó láti lè ní àṣeyọrí? Bóyá ẹ̀bùn nìkan ó lè gbé ní dépò ńlá àbí ṣe àṣeyọrí nínú iléeṣẹ́ orin ní orílẹ̀-èdè Nàìjíríà, tàbí ká sọ pé torí pé mo mọ̀yàn ló lè sọ mí di ńlá ju ẹ̀bùn tí mo ní lọ? So I actually believe that talent is the first step. It's just like a seed that God gives you when you are born into this life to make a difference. So ó jẹ́ bí irúgbìn tọ́lọ́ ń fún wa. So kí ká tó lè mú talent yẹn dé, ká tó lè refine ẹ̀, ṣe get, a gbọ́dọ̀ fi structure in place.
the place of discipline and consistency every time. Kò ṣe wípé nsìn o fẹ́ ṣe lénìí ọ̀sẹ̀ tó ń bọ̀ o fẹ́ ṣe mọ́ o wá ń ṣe báyìí bíná nepa o dúró. So in Nigeria's music industry, you have to put structure in place because iṣẹ́ tá à ń ṣe tó tiẹ̀ wá jẹ́ wípé iṣẹ́ orin kò ń ṣe fẹ́ ni pé a fẹ́ ra ọjà. Tẹ́pá fẹ́ ra ọjà nísìn a mọ̀ pé okay iye tó ń ta bàtà lélẹ́yìí fixed price. But nǹkan tó yẹ pé service là ń render, so we must put structure in place for for pricing. You must brand. A gbọ́dọ̀ tún gbogbo nǹkan àwọn ẹ̀bùn yẹn a gbọ́dọ̀ tún ṣe ó yé yín. A gbọ́dọ̀ kọ́ a lot of things, discipline and all that ṣá. A jẹ́ wípé ẹ sọ mo ní kọ̀ọ̀kan tí mo fẹ́ fàyọ nínú nǹkan tí ẹ sọ yìí. Ṣé ẹ sọ̀rọ̀ nípa discipline and all that? Ẹ mọ̀ pé àwọn mìíràn wà pé àwọn olórin tá a mọ̀ wọ́n ti máa ń kà wọ́n sí pé àwọn tó mọ̀ ń bóyá ẹ jẹ́ kí èmi fẹ́ lo language yìí fún mi fẹ́ lo ọ̀rọ̀ yìí fún wípé bóyá àwọn tó jẹ́ aláfẹ́fẹ́ yẹ̀yẹ̀ bẹ́ẹ̀ ni pé bóyá ìgbéyàwó ẹlòmíràn gan fẹ́ máa mẹ́hẹ̀ àbí kíní ṣé ẹ̀yin nígbàgbọ́ pé àwọn kan báyìí ṣé lóòótọ́ ni nípa àwọn tó jẹ́ pé wọ́n wà talented tó mọ̀ nípa orin dáadáa tó jẹ́ pé mo jẹ́ pé bóyá obìnrin ló mọ̀ jẹ́ kán jábọ́ àbí. Bẹ́ẹ̀ni ibi tí mo fi sọ̀rọ̀ discipline yẹn tí Ọlọ́run bá ti ń gbéyàn ga tó ti ń tush tó ogun yẹn ti ń fara hàn dáadáa oríṣiríṣi nǹkan ló máa jẹyọ. Obìnrin, ìfẹ́ owó, nǹkan tó fẹ́ fi owó ṣe, choice nǹkan tó fẹ́ fi owó ṣe. So ibẹ̀ ni discipline ti come into practice. Pé tó bá ti tó àkókò yẹn èèyàn gbọ́dọ̀ wà focus sí pé mo mọ ibi tí mo ti bẹ̀rẹ̀ mo dẹ̀ mọ ibi tí mo lọ. So mi ní jẹ́ kí obìnrin àbí ìfẹ́kúfẹ̀ẹ́ owó kó dè mí lọ́nà. Àlejò wa ẹ ṣé gan ni ẹ ṣé nǹkan tí ẹ ń gbìyànjú ṣé ká wá sọ wípé kò ní ṣe pẹ̀lú pé mo mọ̀yàn tí bá ní ẹ̀bùn mo kàn lè like ṣé àní mímọ̀yàn ó ní nǹkan tó tún máa ń jẹ́ kí ẹ̀bùn tayọ àbí ó máa ń jẹ́ kí ènìyàn tayọ àbí ká sọ pé torí pé mo ti lẹ́bùn o mi ò nílò láti mọ̀yàn mọ́ o àbí mo ti máa ṣe lọ àbí ká sọ pé connection again ló lédè òyìnbó can connection add more to your talent like what are the impact of connection to your talent? So connection will actually add a lot. I want to say it's the people that you know. People that you know that determine your output. The people that the quality of the people that you know. I like that quality. The quality of the people that you know. Kò tún ṣe pé kíyàn kàn mọ èèyàn 1,000 kó má sí àwọn quality people. So valuable people that you know. So connection will add a lot when you are talented and you refine your gifts. Tó bá ti tún nǹkan tó lọ fún ẹ ṣe dáadáa. Tó tún wá rí àwọn tó máa fà ẹ́ lọ́wọ́ sókè, àwọn tó mọ èèyàn. Tó bá tún wá rí wọn, ó máa dáa. So ẹlòmíì bó ṣe wà yẹn kò ní talent púpọ̀, but wọn bá tó ní ó mọ èèyàn gan. Ó máa ń ṣiṣẹ́ náà bẹ́ẹ̀, but kò lè dàbí pé nǹkan tó ní kó master ẹ̀ kó ti di ọ̀gá níbẹ̀ kọ́lọ́run tó wá fi èèyàn yẹ ká ìyẹn ló dájú. So ìkéyìí tó bá wù èyí tí Ọlọ́run bá kọ́kọ́ mú wá tó bá yẹ pé Ọlọ́run tètè jẹ́ kó ní orí èèyàn àti connection make sure wípé òun brush skill ẹ ò dúró sójú kan. You are improving and you are getting better. You are striving for excellence. Tó bá wá jẹ́ wípé mastery lọ́lọ́run kọ́kọ́ fi jíǹkí ẹ. Make sure that you attain mastery and be excellent in what you are doing. Then strive to know people, network and connect. Don't be hidden. Be the light. Be the light. Mo tún rí kan dì mú. Wọ́n ní don't be hidden, be the light. Àlejò wa tábà ní nǹkan tí ká sọ pé nǹkan kan wà lọ́kàn yín bóyá ká sọ pé bí èròǹgbà yín tó yẹ pé ẹ mọ̀ gbàgbọ́ pé
tí n bá lè débi báyìí o iṣẹ́ orin mi tún mọ tẹ̀síwájú sí àbí nǹkan kan tí ó wù yín lọ́kàn ká sọ pé bí ẹ ti ń lé nǹkan yẹn á ti tó ọdún bíi mélòó tẹ́ ti mọ̀ pé ẹ fẹ́ mọ give off ìgbẹ́ ṣáà gbọ́ pé kíní yìí ó gbúdọ̀ tẹ̀ mí lọ́wọ́ ǹjẹ́ a lè rí nǹkan bẹ́ẹ̀ yẹn tí ó wà lọ́kàn yín. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ìgbà tí à ń sọ̀rọ̀ mo sọ wípé tọ́nà bá tún the process of refining our gift ibi tá a ti ń tún àwọn ẹ̀bùn wa ṣe a máa nílò ohun púpọ̀ a máa nílò owó a máa nílò nǹkan tá a máa rà so fún èmi ní pàtó so mo ti ń ṣiṣẹ́ lórí bí mo ṣe fẹ́ máa jáde lórí ẹ̀rọ ayélujára lórí social media so mo ti ń plan láti get studio monitor so that ma lè record sax mi láti bíbá yìí gbogbo ayé a lè máa gbọ́ mi so mo ti ń ṣiṣẹ́ lórí yẹn so mo dẹ̀ gbàdúrà pé agbára Ọlọ́run á tẹ̀ mí lọ́wọ́ so nǹkan tí mo. ilé ìwé yín lẹ́kọ̀ọ́ ẹ sọ̀rọ̀ nípa ilé ìwé yín lẹ́kọ̀ọ́ ẹ sọ pé ní ìlú Abẹ́òkúta ṣé girama nìyẹn ni àbí ẹ sì tún fẹ́ máa tẹ̀síwájú àbí. girama nìyẹn mi tí mo ti tẹ̀síwájú. mo lágbára nínú ara. so ìtàn kan wà around that side wípé ìgbà tí mò ń kọ́ sax yẹn tí mo bẹ̀rẹ̀ sí ní kọ́ fèrè báyìí ni mo ṣe tán SS3 tí mo jáde mo ṣe exam tá máa ń tà mọ́ sí JAMB tó máa ń gbé wa lọ sí ilé ẹ̀kọ́ gíga mo ṣe ọdún kìíní ọdún kejì láti 2022 títí dé ìsìn ni mo ti ń ṣe JAMB lọ bẹ́ẹ̀ yẹn mo mọ̀ pé àkókò ọwọ́ Olúwa ló wà bóyá mo structure Nigeria débi pé okay I want to be a nurse I want to study nursing science àwọn nọ́ọ̀sì alábẹ́rẹ́ ni mo fẹ́ ṣe so wọ́n dẹ̀ ti ń fún mi ní nǹkan míì wọ́n fún mi ní nǹkan míì wọ́n change so gbogbo àsìkò yẹn òun ni mo wá fi rò pé òkè jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní ṣe léyìí òun ló sún mi dé ọ̀dọ̀ bàbá yìí tí mo fi bẹ̀rẹ̀ sí ní. ṣé tá bá sọ wípé ẹ ṣì ní àǹfààní láti ṣiṣẹ́ nọ́ọ̀sì yìí ẹ ṣì lè. kò lè kúrò lọ́wọ́ mi láyé títí ayé. ṣé nǹkan tí mo fẹ́ bẹ̀ tí dáhùn ìbéèrè tẹ bá ní àǹfààní pé ẹ ti fẹ́ ṣiṣẹ́ nọ́ọ̀sì yìí àti ríyàn tó fẹ́ ràn yín lọ́wọ́ láti ṣiṣẹ́ nọ́ọ̀sì yìí ṣé ẹ̀yin rò pé eléyìí kò lè tako ara. kò lè tako ara wọn torí pé kí ni gbogbo ọdún yẹn mo ti ń ṣiṣẹ́ lórí mastery kí n mọ̀ jiná jinlẹ̀ so another phase ni the phase of visibility láti máa wà ń ta láti so phase yẹn ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣóyè ń so kò lè di lọ́wọ́ ká ní pé mo ṣẹ̀ṣẹ̀ ní láti mi lo àkókò yẹn dáadáa mo ṣẹ̀ṣẹ̀ ní láti máa jókòó tí nǹkan mi làbá máa sọ so méjèèjì máa ṣiṣẹ́ dáadáa tí ò dẹ̀ ní dira wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni. Elédùmarè ọba kúkú ràn yín lọ́wọ́ àrùn gbogbo wa lọ́wọ́ lọ́wọ́ Elédùmarè èròǹgbà yín Ọlọ́run yóò mú wọlé àṣẹ Ọlọ́run yóò sì sọ di pípé fún yín nítorí pé wá sórí kọ́ọ̀nì yìí tẹ múnú wa dùn tẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí tẹ darapọ̀ mọ́ wa aṣọ yìí ò ní fàyà nǹkan tẹ̀ ẹ̀dẹ̀ ń fẹ́ lọ́wọ́ Elédùmarè Ọlọ́run yóò fi tẹ̀ yín lọ́wọ́ lọ́wọ́ Elédùmarè ẹ ṣé gan ni ò tẹ wá sí tí ẹ sọ pé ẹ kóná wa kéré ẹ kóná wa kéré Ọlọ́run ọbọ ní kóná ní kéré o níbi tẹ́yìn náà bá ti ń pe ẹnìkan igba èèyàn àbí ẹgbẹ̀rún èèyàn ló máa dìde fún yín inú wa dùn gan nítorí pé ní ọwọ́ kan tí a pè ní art náà lè jẹ́ wa ẹ ló lè ṣe ohun tí mo là kọjá a ní ẹ̀bùn kékeré ìfún yín láti sọ pé ẹ ṣé o tí ẹ bá wa darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí so Emmy's brand wọ́n fún yín ní ẹ̀bùn kan tí ó jẹ́ pé wọ́n fẹ́ fi polówó iléeṣẹ́ wọn ẹ má bínú pé mo fẹ́ tu nítorí pé fún àwọn tí ó bá mọ tí wọ́n fi polówó iléeṣẹ́ wọn so OMTV náà lọ kọ sí that is Omoloju Media TV. Emmy's brand ọwọ́ ẹ bá ṣe inú ẹ máa rí nǹkan tí wọ́n bá yín ṣe sí inú ẹ̀ so
ẹ ṣé gan ni o. Wow, Gbogbo wow. ire báyìí lójú owó rí o, ìrìnlẹ̀ ọmọ rí lọ́jọ́ gbogbo. Ẹ ṣé tí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ̀yin náà tẹ́ bá fẹ́ bá Emmy's brand dòwò pọ̀, wọ́n ń ta round neck, wọ́n ń ta t-shirt, wọ́n ń ta wọ́n mọ báyìí customize ẹ̀ tó bá ní anything tẹ́ bá fẹ́ ṣènáwó, tẹ́ bá fẹ́ ṣe anything, so wọ́n máa bá yín customize, wọ́n máa bá yín ṣe, iléeṣẹ́ wọn nìyẹn. So àlejò ẹ̀jẹ̀ bá yín fi sí. Emmy's brand iléeṣẹ́ yẹn á máa dàgbà sí ẹ̀ní wálẹ̀ òkè lọ́wọ́ yín máa wà. By this time next year ẹ ti máa tóbi sí ẹ ti máa nípọn sí lórúkọ Jésù. Amen. So God bless you, sir. Yeah, thank you for showing up and thank you for coming. Àgbà náà ní wọṣẹ́ yín o, iṣẹ́ yín ò ní dìṣẹ́ kò ní dòkú. Gbogbo ẹ̀yin tẹ́ ń like tẹ́ ń share. Àbùkún lómi òkun, àbùkún lómi ọ̀sà, ó mọ̀ ní sinmi o. Wọ́n ní ìbùkún Olúwa nímú nílà láìsí làálàá. Mo wá gbà á ládùúrà fún yín pé iṣẹ́ kékeré owó ńlá ni fún yín lọ́lá Elédùmarè. Ẹ wá ní bó níṣẹ́ ṣe o. Ẹ ṣé gan ni o. Èmi ọmọ yín ìbádìyẹ bá kú àtàlà ń lọ máa wọ̀ tí wọ́n sì kò tó sọ̀dá kí mọ́tò má bàa gbá. À ń lóyin lóhùn. Kékeré ìyàwó sí owó, àgbà ìyàwó sí owó. Ẹ mọ́ bínú òye yín. Mi ò ní kẹ́ lọ máa bíìlì mi lẹ́yìn ètò. Àlejò wa ṣe ń gbọ́. Mi ní kẹ́ wá máa bíìlì mi o. Lọ́dọ̀ yìí náà ni mo kí wípé ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ẹ jẹ́ ká tún pàdé lórí ìkànnì Iyawosi. A máa sọ pé ọ̀sẹ̀ tó ń bọ̀ àtúmọ̀ àlejò tá ọ̀tún máa gbé wá sórí ìkànnì yìí. Àlejò wa ẹ ṣé gan ni o. Ẹ jẹ́ ká sọ pé kàlejò wa bá wa kásẹ̀ gbogbo rẹ̀ ńlẹ̀ ká tún mọ̀ lọ lónìí fún fẹ́rẹ́fẹ́ káwọn tèmi mọ̀ gbádùn yín ká tún mọ̀ lọ. Bí o bá mọ̀
Oh,